Èyí ni àwọn irọ́ funfun tí mo ní láti pa fún àwọn ọmọ mi nípa bàbá wọn. Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ tó ní láti gbé láti rí i pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàárín àwọn ọmọ rẹ̀ àti bàbá wọn. Mi ò sí nínú ẹbí Olúnlọ́yọ̀ mọ́ o. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ̀rọ̀ lórí ikú bàbá rẹ̀ tó sì ka àwọn ẹ̀sùn kan sí olóògbé náà lẹ́sẹ̀. Ifá kọ́ ló máa ń yan ọba nílẹ̀ Yorùbá. Olúwo ti ìlú Ìwó, ọba Abdulrasheed Adéwálé Àkànbí tú àṣírí ńlá. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Èyí ni irọ́ funfun tí mo ní láti pa fún àwọn ọmọ mi nípa bàbá wọn. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ni Ìyábọ̀ Òjó tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother ti sọ̀rọ̀ lórí ipa tó ń kó láàárín àwọn ọmọ òun, ìyẹn Festus Òjó àti Priscilla Àjọkẹ́ Òjó tó múra ìgbéyàwó rẹ̀ lọ́wọ́ báyìí àti bàbá wọn, láti rí i pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàárín àwọn ọmọ rẹ̀ yìí àti bàbá wọn. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Ìyábọ̀ Òjó ṣe ló ti ṣàlàyé pé mo ní àwọn irọ́ kan tí mo máa ń pè ní irọ́ funfun. Ìtàn mi lè dáni lórí rú, kódà ó yẹ kí n kọ̀wé lórí ìtàn ìgbésí ayé àti ìrírí mi, nítorí pé nígbà tí mo bá jókòó síwájú dígí tí mò ń wo ara mi, mo máa ń béèrè lọ́wọ́ ara mi pé ọmọbìnrin yìí báwo ló ṣe la gbogbo wàhálà yìí kọjá. Ìyábọ̀ Òjó tẹ̀síwájú pé mi ò wá láti ìdílé tó gúnrégé, ṣùgbọ́n tí mo bá ní ilé wa ò gúnrégé kì í ṣe ọ̀rọ̀ owó ni mò ń sọ o. Ẹbí wa lówó lọ́wọ́. Tí a bá ń sọ̀rọ̀ owó, bàbá mi náà ò gbẹ̀yìn, ṣùgbọ́n mi ò dàgbà nínú ilé tó tòrò nítorí àwọn ohun tó ń ṣẹlẹ̀ láàrin bàbá mi àti ìyá mi, àbí kí n kàn sọ pé láàrin mọ̀lẹ́bí wa. Eléyìí ló jẹ́ kí n sọ wípé mi ò wá láti ìdílé tó gúnrégé. Ohun kan ṣoṣo tó sì wù mí láti inú ọkàn mi wá tí mo sì fẹ́ ni kí àwọn ọmọ mi jẹ ìgbádùn ìdílé tó gúnrégé. Ṣùgbọ́n ìgbà tí eléyìí kò sì wá ṣẹlẹ̀, nǹkan àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe ni pé mo dí gbogbo ọ̀nà tí àwọn ọmọ mi lè fi mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti bàbá wọn. Àwọn ọmọ mi ò ní fóònù tàbí kí wọ́n wà lórí ayélujára tàbí ohun tó jọ mọ́ títí tí wọ́n fi pé ọmọ ọdún 14 àbí ọmọ ọdún 15. Ìgbà tí wọ́n pé ọmọ ọdún 15 ni mo tó jẹ́ kí wọ́n mọ ohun tó ń jẹ́ social media. Mi ò jẹ́ kán rí ìwé ìròyìn kà tàbí kí wọ́n súnmọ́ gbogbo nǹkan tó lè tú àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa. Àti pé mo pa ọ̀pọ̀lọpọ̀ irọ́ funfun fún wọn nípa ohun tó ń ṣẹlẹ̀. Tí wọ́n bá ń béèrè nípa bàbá wọn, mo máa ń sọ fún wọn pé arìnrìn àjò ni bàbá yín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń wà lórí ìrìn àjò tí kì í sì ráyè wálé. Ọ̀nà àtijẹ àtimu ló ń bá kiri. Fún ìdí èyí, wọn ò mọ̀ pé ìpínyà ti wà láàrin wa fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Mo máa ń rí dájú pé gbogbo ìgbà tí bàbá wọn bá ti wá láti ṣàbẹ̀wò sí wọn, mo máa ń fún láàyè láti rí àwọn ọmọ rẹ̀, tí mi ò sì ní wo ti irú inú tó lè máa bí mi sí bàbá àwọn ọmọ mi. Mo máa ń jẹ́ kó rí àwọn ọmọ rẹ̀, kí wọ́n fara yí, kí wọ́n bá a ṣeré. Mo sì tún máa ń ra oríṣiríṣi ẹ̀bùn fún wọn lórúkọ bàbá wọn. Tó bá tún dìgbà ọdún Kérésìmesì àti ọdún tuntun, mo máa ń ra àwọn ẹ̀bùn lórúkọ bàbá wọn fún wọn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ní láti ra ẹ̀bùn oríṣi méjì, ọ̀kan láti ọ̀dọ̀ mi, èkejì láti ọ̀dọ̀ bàbá wọn. Mo sì máa ń rí dájú pé tí bàbá wọn máa ń tóbi ju tèmi lọ. Tí ẹ ò bá gbàgbé, nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Ìyábọ̀ Òjó ṣe ní bí ọdún díẹ̀ sẹ́yìn ló ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan lórí ìgbéyàwó rẹ̀ àti àwọn àbámọ̀ tó ní lórí ìgbéyàwó náà, níbi tó ti ṣàlàyé pé òun ò fẹ́ràn láti máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ òun yìí nítorí òun bọ̀wọ̀ fún àwọn ọmọ òun. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti bàbá àwọn ọmọ òun yìí ni wípé ìwà wọn kò bára mu. Nígbà tí Ìyábọ̀ Òjó ń ṣe àlàyé yìí, ó ní lẹ́yìn àsìkò díẹ̀ tí mo pàdé rẹ̀ ni a ṣe ìgbéyàwó. A ò ní àǹfààní láti mọ ara wa dáadáa. Mo jẹ́ ọmọ ọdún 21 nígbà náà. Láàrin oṣù 3 tí mo pàdé rẹ̀ ni mo lóyún, èyí tó ṣokùnfà ìgbéyàwó wa láàrin oṣù 6 tí a pàdé. Àsìkò yìí kéré jọjọ. Ká kàn sọ pé oyún tí mo ní ló jẹ́ ká ṣe ìgbéyàwó náà, nítorí pé a ò fẹ́ bímọ láìsí pé a so igi. Lẹ́yìn tá a ṣe ìgbéyàwó tán ni mo ṣàkíyèsí pé àwọn ohun kan wà lára rẹ̀ tí kò tẹ́ mi lọ́rùn, tí òun náà sì ń rí àwọn nǹkan lára mi tí kò fẹ́. A kì í ṣe ọ̀rẹ́. Ohun tó burú jù nínú ọ̀rọ̀ wa sì nìyẹn. Òun kọ́ ni olólùfẹ́ mi àkọ́kọ́, kì í tiẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì, òun ni ẹlẹ́ẹ̀kẹta, ṣùgbọ́n òun ni ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tó máa bá mi lájọṣepọ̀, eléyìí tó sì di oyún ọmọ mi Festus. Mo kéré gan nígbà yẹn. Ìgbé ayé tó sì fẹ́ máa gbé nígbà náà ni kò tẹ́ mi lọ́rùn. Ó fẹ́ níyàwó sílé, ó sì tún máa gbégbé ayé àpọ́n. Ó fẹ́ máa jayé, ṣùgbọ́n èmi fẹ́ kó wà pẹ̀lú wa nílé, kó mójútó ìdílé rẹ̀. Ní kòríta yìí sì ni ìṣòro wa ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n
a sì máa ń sọ̀rọ̀ báyìí ìbáṣepọ̀ tó dánmọ́rán sì wà láàrin òun àti àwọn ọmọ rẹ̀. Nígbà tí atọ́kùn ètò náà sì béèrè àwọn àbámọ̀ tó ní lórí ìgbéyàwó yìí, Ìyábọ̀ Òjó ní mi ò kábàámọ̀ pé mo kúrò nínú ìgbéyàwó náà nítorí gbogbo nǹkan ń lọ déédéé. Ohun kan tí mo kábàámọ̀ ni wípé mo kánjú wọnú ìgbéyàwó, ṣùgbọ́n mi ò kí ń pè ní àbámọ̀ mọ́. Báyìí ó ti di ẹ̀kọ́, mo ti kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Ìbùkún ni gbogbo ìjákulẹ̀ náà jẹ́ fún mi. Bó tilẹ̀ jẹ́ pé ó dùn mí pé mo kánjú wọ ilé ọkọ tí mi ò sì farabalẹ̀ mọ ẹni tí mo fẹ́ fẹ́ dáadáa tí mo sì ń jẹ́ orúkọ rẹ̀ báyìí. Ṣùgbọ́n mo jèrè àwọn ọmọ alálùbáríkà méjì lára rẹ̀, eléyìí tó sì ju ohunkóhun lọ láyé. Ìyábọ̀ Òjó tún sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ mi pé ká ní pé òun mọ àwọn nǹkan tí òun mọ̀ báyìí, bóyá òun ìbá má kúrò nílé ọkọ àárọ̀ òun yìí. Lẹ́yìn èyí ló sì tún gba àwọn ọmọdébìnrin níyànjú láti rí i dájú pé wọ́n mọ ọkọ àfẹ́sọ́nà wọn dáadáa kó tó di pé wọ́n ṣe ìgbéyàwó. Òṣèrébìnrin yìí ṣe ìgbéyàwó pẹ̀lú ọ̀gbẹ́ni Adémídùn Òjó ní ọdún 1999 tí wọ́n sì bí àkọ́bí ọmọ wọn ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Festus ní ọdún 1999 kan náà, tí Ọlọ́run sì tún fi ọmọ ẹlẹ́ẹ̀kejì ta wọ́n lọ́rẹ tí orúkọ rẹ̀ ń jẹ́ Priscilla Àjọkẹ́ Òjó, eléyìí tó múra láti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Tanzania ní ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2025 lẹ́yìn tí wọ́n ti ṣe oríṣiríṣi ayẹyẹ ní orílẹ̀-èdè Tanzania ní ọdún tó kọjá. Mi ò sí nínú ẹbí Olúnlọ́yọ̀ mọ́ o. Kẹ́mi Olúnlọ́yọ̀ sọ̀rọ̀ lórí ikú bàbá rẹ̀ tó sì ka àwọn ẹ̀sùn kan àti àṣemọ́ṣe kan sí olóògbé náà lẹ́sẹ̀. Ìlúmọ̀ọ́ká oníròyìn ìwádìí ilẹ̀ wa tí ẹnu sábà máa ń kùn lórí ayélujára tó tún jẹ́ ọmọ bíbí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí ṣùgbọ́n tó di olóògbé láìpẹ́ yìí, dókítà Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ ní Kẹ́mi Olúnlọ́yọ̀ ti jáde láti ya ara rẹ̀ sọ́tọ̀ kúrò nínú mọ̀lẹ́bí Olúnlọ́yọ̀ lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ jáde láyé ní ọjọ́ 6 oṣù kẹrin ọdún tá a wà yìí. Kẹ́mi Olúnlọ́yọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí Kẹ́mi Talks sọ eléyìí di mímọ̀ lórí ìkànnì ayélujára Facebook rẹ̀ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù tá a wà yìí. Nínú oríṣiríṣi àtẹ̀jáde tó bani lọ́kàn jẹ́ ni Kẹ́mi ti jẹ́ kó di mímọ̀ pé òun ti yapa kúrò nínú mọ̀lẹ́bí Olúnlọ́yọ̀ tí òun kò sì retí ìkíni tàbí ìbánikẹ́dùn kankan lórí ọ̀rọ̀ ikú bàbá òun. Ó fi kún un pé òun kò ní dá ẹnikẹ́ni tó bá bá òun kẹ́dùn lórí ikú bàbá òun lóhùn. Kẹ́mi sọ̀rọ̀ lórí bí ìbáṣepọ̀ òun àti bàbá rẹ̀ ṣe forí ṣánpọ́n tó sì tú àwọn àṣírí ńlá jáde tí kò sì ṣaláì mẹ́nubà àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan tó dá àárín òun àti mọ̀lẹ́bí rẹ̀ rú. Kẹ́mi Olúnlọ́yọ̀ gbé fídíò kan jáde sórí ìkànnì ayélujára Facebook rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ kan sábẹ́ rẹ̀ pé mo gbé fídíò ọ̀rọ̀ lórí ikú bàbá mi jáde lórí ìkànnì TikTok mi. Mo sì sọ fún yín ní ọdún 2024 pé tí àwọn òbí mi bá tiẹ̀ kú mi ò ní padà sí Nàìjíríà mọ́. Inú àgbéjáde rẹ̀ yìí kan náà ni Kẹ́mi ti tẹ̀síwájú láti ṣàlàyé ìdí tí òun fi kọ mọ̀lẹ́bí òun sílẹ̀ tó ní kò sì ṣẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ìjìyà ọkàn àti ara tí ẹbí òun ti fi jẹ òun. Oníròyìn ìwádìí tó tún jẹ́ dókítà onímọ̀ ògùn òyìnbó yìí fi ẹ̀sùn kan bàbá rẹ̀ pé ó jẹ́ bàbá burúkú tó da mọ̀lẹ́bí rú. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní bàbá mi Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ jẹ́ èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó jẹ́ èèyàn kan sí gbogbo ayé ṣùgbọ́n èèyàn ọ̀tọ̀ ló jẹ́ sí mọ̀lẹ́bí rẹ̀. Bàbá mi da mọ̀lẹ́bí rú. Bàbá mi fìyà jẹ wá púpọ̀ nígbà tí a wà lọ́mọdé. Ó fi ìyà ọkàn àti ara jẹ wá. Bàbá mi da ẹbí wa rú. Bàbá mi ń kiri mi fún gbogbo ayé gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ rẹ̀. Ó sì ta ara rẹ̀ fún mi bẹ́ẹ̀ náà ṣùgbọ́n mi kì í ṣe àyànfẹ́ rẹ̀ rárá. Bàbá mi lò mí fún oríṣiríṣi nǹkan. Bàbá mi ṣe oríṣiríṣi nǹkan fún wa. Bí mo bá sọ pé bàbá mi lò mí, nǹkan tí mò ń sọ ni wípé ó fi agbára rere tí mo ní ṣe àǹfààní fún ara rẹ̀ nìkan. Bàbá mi ń ṣe ògùn gidigidi. Bàbá mi wà nínú ẹgbẹ́ òkùnkùn, ó sì ń lo agbára òkùnkùn. Mo tú àṣírí bàbá mi nígbà tó ṣe ọjọ́ bíi 100 ọdún láyé. Lẹ́yìn tí mo ṣe eléyìí ló lọ sọ́dọ̀ olùṣọ́-àgùntàn Adébóyè pé òun fẹ́ di àtúnbí tó sì ṣe eléyìí. Nínú gbogbo èrúkèrúdò yìí, Kẹ́mi sọ pé òun dáríjì bàbá òun lẹ́yìn gbogbo nǹkan tó ti ṣe fún òun ṣùgbọ́n ojú àpá kò lè jojú ara mọ́ láéláé. Ó ní mo ti foríjì bàbá mi fún gbogbo nǹkan tí wọ́n ṣe ṣùgbọ́n ẹ ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé mi bí èmi náà ò ṣe mọ ohun tó ṣẹlẹ̀ nínú ìdílé yín náà. Kẹ́mi ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé àwọn kò ṣẹ̀yìn ìbáṣepọ̀ tó wà láàrin òun àti bàbá òun àti obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rónkẹ́ Ṣónáìkẹ́ tó ti padà di Adérónkẹ́ Ọmọlólú Olúnlọ́yọ̀ báyìí. Ó ní oyún tí Rónkẹ́ yìí ní fún bàbá òun ló fa gbogbo wàhálà tó ń lọ nínú ẹbí àwọn. Kẹ́mi sọ̀rọ̀ lórí bí ìyá òun ṣe fà á kékọ́rí tó ní òun ò ní gbà kí bàbá òun fẹ́ ìyàwó kejì. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìyá mi fẹ́ ọkùnrin ọlọ́pọlọ pípé tó kàwé gba oyè PhD ní ọmọ ọdún 26 ṣùgbọ́n
ó sọ ara rẹ̀ di aláya púpọ̀. Mi ò sọ pé àwọn aláya púpọ̀ ò dáa o, ṣùgbọ́n bó ṣe ṣẹlẹ̀ sí ìdílé wa ni ò dáa. Kẹ́mi ní nígbà tí Rónkẹ́ wọnú ẹbí wa ni bàbá mi bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan ẹgbẹ́ òkùnkùn. Ó ti pẹ́ jù, ó sì dùn ní gidigidi. Kẹ́mi sì tún fẹ̀sùn kan Rónkẹ́ pé ó gbé májèlé fún ìyá òun jẹ tí ìyá òun sì fẹ́ẹ̀ jáde láyé, eléyìí tó sọ ìyá òun di èrò ilé ìwòsàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ àti mánigbàgbé tó ṣẹlẹ̀ nínú ẹbí wọn yìí, Kẹ́mi sọ̀rọ̀ lórí bí àwọn ṣe ṣọ̀fọ̀ lórí ọmọ ìyá rẹ̀ kan tó jẹ́ ọkùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Táyọ̀ tó jáde láyé ní ẹni ọdún 51 ní ọdún 2021. Ó fi ẹ̀sùn kan bàbá rẹ̀ pé òun ló da ìrìn àjò arákùnrin tó ń jẹ́ Táyọ̀ ọ̀hún rú. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní mo mọ̀ pé àkàndá èèyàn ni mí, mo sì mọ iṣẹ́ tí Ọlọ́run mú mi wá ṣe níbí. Wọ́n fẹ́ pa ìtàn náà mi ni, ṣùgbọ́n wọn ò rí ṣe. Ṣùgbọ́n wọ́n pa Táyọ̀, wọ́n pa ọmọ ẹ̀gbọ́n mi. Ọmọ ìyá mi tó kú ní ọmọ ọdún 51 wà nínú ọkọ̀ Alimos-Go pẹ̀lú mi. Ẹ rántí pé ó pàdánù bí ìlàjì ọpọlọ rẹ̀ tó sì rọpá rọsẹ̀ fún bí ọdún 37 tí kò jára ayé tí kò sì jára ọ̀run pẹ̀lú. A sin Táyọ̀ ní ọdún 2021 lẹ́yìn ìgbà tó kú. Táyọ̀ yẹ kó jẹ́ oníṣirò àgbà, ṣùgbọ́n wọ́n ba àyànmọ́ rẹ̀ jẹ́. Kẹ́mi ò ṣaláì mẹ́nuba àkókò ìdojúkọ ìgbà ìkẹyìn àti àìlera bàbá rẹ̀ lẹ́yìn tí ó ní àìsàn rọpárọsẹ̀ ní ọdún 2021. Kẹ́mi sọ pé ìyàwó bàbá òun kékeré kọ̀ láti fún ẹnikẹ́ni láàyè láti rí bàbá òun, eléyìí tó jẹ́ kó nira láti bá bàbá sọ̀rọ̀ nígbà ìkẹyìn kó tó jáde láyé. Kẹ́mi ní nígbà tó ti ń di ìparí ayé bàbá mi, wọn ò fún ẹnikẹ́ni láàyè láti rí tàbí bá a sọ̀rọ̀ mọ́. Lẹ́yìn ìgbà tó ti ní àìsàn rọpárọsẹ̀ ní ọdún 2021, a ò rí bàbá bá sọ̀rọ̀ lórí fóònù torí pé Rónkẹ́ kọ̀ láti gba ẹnikẹ́ni láàyè. Ifá kọ́ ló máa ń yan ọba nílẹ̀ Yorùbá. Olúwo ti ìlú Ìwó tú àṣírí ńlá. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo ti ìlú Ìwó, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Emperor Tẹ́lú, ti jáde láti tú àwọn àṣírí kan nípa bí wọ́n ṣe ń yan ọba nílẹ̀ Yorùbá. Ó ní kì í ṣe Ifá tàbí òòṣà kankan ló yan ọba nílẹ̀ Yorùbá. Ó mẹ́nuba gbogbo ìgbésẹ̀ tí àwọn máa ń gbé tí àwọn bá fẹ́ yan ọba nílẹ̀ Yorùbá, tí ọ̀rọ̀ rẹ̀ yìí sì ti dá yánpọnyánrin sílẹ̀ lórí ayélujára. Ẹ̀yin ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu kábíyèsí. Mo kí gbogbo ọba nílẹ̀ Yorùbá, pàápàá àwọn paramount rulers. Àwọn paramount rulers làwọn tá à ń pè ní àwọn ọba tí wọ́n ń fi ọba jẹ tán lágbára bẹ́ẹ̀. Tèmi náà wà nínú rẹ̀. Olódùmarè, ọba àjíkí, Ọlọ́run àwọn bàbá wa, òun ni ó rán mi sí gbogbo ọba. Ní tó dẹ̀ ní kí n bá wọn sọ, òun ni wípé òun lọ́ba o, òun ni kábíyèsí, òun ni òun fi ọba àwa ọba yìí ló ń fi wá jẹ. Òun lòun yàn wá látọ̀run ká di ọba. Táwọn èèyàn bá ṣẹ̀ wá rí pé èèyàn dọba, wọ́n ṣẹ̀ rí láyé, ṣùgbọ́n Ọlọ́run ọba ti yàn wá látọ̀run. Ó ní àwa ni àrólé òun lórí ilẹ̀, kí gbogbo ọba Yorùbá kan jẹ́ àrólé Olódùmarè. Ègún ni tí ọba tó bá ń bọ̀rìṣà. Orúkọ Ọlọ́run ti wà lára gbogbo ọba, ni òun fi ní kí wọ́n máa kí ọba Yorùbá ní kábíyèsí. Tí wọ́n bá ń kí ọba ní kábíyèsí, òun ni Ọlọ́run fi rólé ní ìlú yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run. Táwọn èèyàn bá ń wá Ọlọ́run, kán wọ palace lọ, kán lọ bá ọba wọn. Ṣùgbọ́n lẹ́yìn nǹkan tí mo sọ yìí, ipò Olódùmarè ní kí n sọ fún yín pẹ́yìn làrólé òun, kẹ̀sì mọ́ bọ̀rìṣà mi. Mi ì fọ́ọ̀sì ẹnì kankan, ẹni tó bá fẹ́ bọ̀rìṣà kó lọ máa bọ̀rìṣà tiẹ̀. Èmi ń gbọ́ lọ́hùn ga, màá sì máa ní kí wọ́n má bọ̀rìṣà. Ẹ̀yin náà ẹ lè sọ fún àwọn èèyàn wọ́n máa bọ òrìṣà, kán má sìn Ọlọ́run mọ́. Bó bá sì wù yín kẹ́ ní kí wọ́n máa bọ̀rìṣà, kí wọ́n sì máa sìn Ọlọ́run. Ṣùgbọ́n ní ti tèmi o, gẹ́gẹ́ bí àrólé Olódùmarè, Olódùmarè nìkan ni mo ń gbé ga. Ní tí Ọlọ́run Olódùmarè náà dẹ̀ sọ fún Ọlọ́run àwa Yorùbá, Ọlọ́run àwọn baba ńlá wa yín tó sọ ní wípé kí n sọ fún yín pẹ̀lú ìkìlọ̀ wípé kí ọba Yorùbá kó má fi orúkọ òun tó ń bẹ lára wọn ká má fi bọ òrìṣà mọ́. Èmi gbọ́dọ̀ máa sọ eléyìí
ẹ̀yin bàbá wa pàápàá ẹ̀yin bàbá wa tẹ́ ti pẹ́ lórí oyè, bàbá Àwùjalẹ̀, ẹ ti mòótọ́ o, ẹ sì mọ̀ ẹ́ pọ́lọ́run ní kábíyèsí, ẹ sì mọ̀ ẹ́ pọ́lọ́run lò. Àwa náà ń gbàdúrà, ẹ ti di over 60 years lórí oyè. Ó bá wù yín tẹ́ bá lè sọ fún àwọn ọmọ Yorùbá wípé ẹ̀yin náà àròlé Ọlọ́run ni. Bàbá wa Akíolú lÉkòó, bàbá Akíolú, mo ti mọ̀ ní gbogbo ìgbà lẹ máa ń sọ pé táwọn bá pè yín kábíyèsí, ẹ dá padà ẹ ní kábíyèsí Ọlọ́run. Mo mọ̀ pé ẹ ti mòótọ́ o, ẹ̀yin bàbá ẹ ti mòótọ́. Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ mòótọ́, ẹ sọ fáyé, ẹ jẹ́ kí Olódùmarè túbọ̀ máa gbéga, kí àṣẹ máa wà lórí ilẹ̀. Ọlọ́run máa ń gba ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ o. Gbogbo ọba ni bàbá ìlú wọn, àwọn náà bí gbogbo ọmọ tó wà lù wọn. Tí wọ́n bá ní wọ́n ń gbẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ, ẹ̀ṣẹ̀ tó bá ìlú yẹn bá ṣẹ̀, wọ́n ń gbà wò lára àwọn ọmọ ìlú. Tèmi ó sọ fún mi òun ní pé ọba kò gbọdọ̀ máa bọ òrìṣà. Ẹ̀yin náà lè sọ fáwọn èèyàn, ìwọ ọba tó bá fẹ́ máa gbóríṣà ga, o lè máa sọ fáwọn èèyàn náà pé kò síjà, mi ò fọ́ọ̀sì ẹnì kankan, mi ò gbọ́bẹ sí yẹn lọ́rùn, ọ̀rọ̀ ni mò ń sọ, ẹ má jẹ́ kọ́rọ̀ mi dùn yín. Tí nǹkan tẹ́ ń ṣe ò bá tì yín lójú, kò yẹ kọ́rọ̀ mi dùn yín. Ẹ má bọ òrìṣà mọ́. Tán bá ní ajọ́ ọmọ Odùduwà, ẹ mọ̀ pé Odùduwà ò bọ òrìṣà kan o. Tẹ́ ẹ bá fún mi ló òrìṣà tó Odùduwà bọ, màá fi Ọlọ́run sílẹ̀, màá fi Olódùmarè sílẹ̀, òrìṣà yẹn ni màá máa bọ. Nítorí kò sí ẹlòmíì tí Odùduwà sìn tàbí tó bọ àfi Olódùmarè ọba.